Rédíò àsìkò yìí níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́lẹ̀ tí ń wò mí orúkọ tèmi ni Pásítọ̀ Olúṣẹ́gun Kòsálámọ́lá tí mo jẹ́ rédíò pírẹsẹ́ńtà ní rédíò Nàìjíríà Ìdọ̀fìàn Kwara State àti àwọn rédíò káàkiri mo tún wá jẹ́ olùdásílẹ̀ àti ààrẹ ẹgbẹ́ Kwara Christian Indigene Forum registered with Corporate Affairs Commission under the Federal Republic of Nigeria. Ara ohun tí a gbòdòjọba fún náà ni pé kí a wá àlàáfíà sáàrin gbogbo ẹ̀sìn tó wà nípínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí onírìírí ayé náà lórí rédíò. So nǹkan méjì ló gbé mi dìde ìgbà tá a gbọ́ nípa pé wọ́n jó ilé ìyá Ọ̀ṣun pé àwọn àáfàá lọ́rin àwọn Ìlọrin ló jó ilé ìyá Ọ̀ṣun la fi wá gbéra torí pé Bíbélì sọ wípé wádìí ohun gbogbo dájúdájú kò sì di etí ń ṣe òdodo rẹ̀ mú. So a ti dé àṣàlẹ̀ kókò nílùú Ìlọrin a sì bá àwọn àdúgbò sọ̀rọ̀ torí pé táwa náà ń wò ó wípé wọ́n ní wọ́n paná o wọ́n yí paná o wọ́n gbìyànjú ó dáa wọ́n gbìyànjú kí lè fídẹ́ǹsì pé wọ́n gbìyànjú ta ló jó lé gangan la fi wá gbéra làwa débẹ̀ gbà wá débẹ̀ aláǹfààní àti báwọn community sọ̀rọ̀ pàápàá jùlọ bàbá wa oníwàásí àgbáyé òní àfà Sànúṣéwù àrí wọn torí àdúgbò ọbẹ̀ ni wọ́n kọ́lé sí adẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní community ẹ má jẹ́ ń dènà pẹ́nu o bí wọ́n ṣe gbìyànjú bí wọ́n ṣe pa iná gbogbo fídíò rẹ̀ lẹ́bàá rí wò ń bí ta ló wá jó ilé ìyá Ọ̀ṣun gangan kí ni ìbáṣepọ̀ tó wà láàrin wọn ta ní ń parọ́ ta ní ń ṣèké inú fídíò yìí lẹ́ ó ti máa rí wò ẹ kú kalẹ̀ ẹ máa bá wa bọ̀. gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n ń gbọ́ wa tí wọ́n dẹ̀ ń wò wá orúkọ tèmi ni Olúṣẹ́gun Kòsálámọ́lá tó jẹ́ rédíò pírẹsẹ́ńtà káàkiri àwọn rédíò pàápàá jùlọ Harmony FM rédíò Nàìjíríà Ìdọ̀fìàn. So mo tún wá jẹ́ president àti olùdásílẹ̀ Kwara Christian Indigene Forum tá a lè register pẹ̀lú Corporate Affairs Commission léyìí tí a ti ń wá àlàáfíà ìpínlẹ̀ Kwara láàrin gbogbo ẹ̀sìn tó wà nípínlẹ̀ Kwara. So bàtà wa gbọ́ pé ilé àwọn mọ̀mọ́ ìyá Ọlọ́sùn pé wọ́n ní àwọn àfà Ìlọrin àwọn mùsùlùmí Ìlọrin pàápàá jùlọ nísàlẹ̀ kókò ń bì í pé àwọn ló jólé ìyá Ọlọ́sùn. So gẹ́gẹ́ bí táwa náà sì gbé dání gẹ́gẹ́ bí Christian Kwara Christian Indigene ọmọ onílù tó fẹ́ kí ìlú rẹ̀ bàjẹ́ láwa ní àwa ò ní mọ gbọ́ ọ̀rọ̀ orí social media ká débẹ̀ ká dọ́dọ̀ àwọn aláṣẹ ìlú ká béèrè bó ṣe ṣẹlẹ̀ gangan láfi wá dé ọ̀dọ̀ bàbá wa tó jẹ́ pé a ti ń bọ́ wá sí wọn tipẹ́tipẹ́ bàbá wa Ṣéhù Ṣéhù láfi wá ní ilé wọn la ti ń bọ̀ wọ́n sì inú wọn dùn wọ́n dẹ̀ láwọn bá wa débí láti rí pé kí àwọn bá wa ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lórí nǹkan àbí méjì ẹ bá ń kọ́ ọmọ Nàìjíríà sí. mo kí gbogbo àgbáyé gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni kí sọ Nàìjíríà nìkan ni ó wò. gbogbo àgbáyé ni mo kí kí kálukú bá ti wà ń bẹ lásìkò tẹ àbọ̀ fàṣìkò náà kí ẹ bá ń bẹ láàárọ̀ mo kí yín káàárọ̀ ẹ bá ń bẹ rọ̀lẹ́ mo kí yín kú rọ̀lẹ́ ẹ bá ń bẹ lọ́sàn mo kí yín kú ọ̀sán tọ́lá ẹ bá ń bẹ lálẹ́ mo kí yín kú alẹ́ orílẹ̀-èdè yóò kẹ́ wa kálukú ọmọ bẹ pẹ̀lú àlàáfíà ọ̀la. àmín àmín ẹ ṣeun. orúkọ tèmi ni Alhaji Usman Ìyàdá Muhammad Sanu Ṣẹ́yìnbó mo jẹ́ mufasiru àgbà of Ìlọrin Emirate Al-Adabi mo tún wá jẹ́ àfáàgbà nísàlẹ̀ kókò nídìí tí kókò mi gangan ní síìtì yìí náà tó ń jẹ́ àfáàsàn ló ṣe ó street. káàbọ̀ yes sir. tó ìgbà tí à ń bọ̀ èmi kan kọ́kọ́ sọ pé ilé ìyá Ọlọ́sùn ó súnmọ́ ilé pẹ́kípẹ́kí a lè wá rí pé ilé àwọn àáfàá ló súnmọ́ ẹ dákun ó tọ́dún mélòó tí ìyá ẹ̀ ti kọ́lé síbi ìsà. ẹ lọ jìnnà. mo ti lọ jìnnà. ẹ ti lọ jìnnà. ok mo ń gbọ́ yín sà. ọ̀rọ̀ ilé jíjó bò ló ti ṣẹlẹ̀. mo tẹ̀ fẹ́ ká mú láti. ok ọ̀rọ̀ ilé jíjó sà bò ló ti ṣẹlẹ̀. máa dàgbà gbogbo ẹni tí máa wò mí ó rí i pé mẹ́yìn sábà jáde sí social media. bẹ́ẹ̀ lè rí wáàsí kan pé èsì ọ̀rọ̀ fẹ́nìkan mi ń búyàn èyí máa ń ṣe wáàsí àlàáfíà. a máa ń gbọ́ bẹ́ẹ̀ ni. inú mi bàjẹ́ púpọ̀ nígbà tí mo gbọ́ ní social media níbi náà tí mo sì níjọ́ náà social media mo ti rí inú mi bàjẹ́ pẹ̀lú tí mo gbọ́ lẹ́nu ìyá yìí ó bàjẹ́ púpọ̀ inú mi bàjẹ́ gan. kí ló fa ìdí. ìyá yìí ti wà ládùúgbò wa tipẹ́tipẹ́. ó tó bí ọdún mélòó sà. kì í sọ̀rọ̀ ọgbọ̀n ọdún. ká ti wà ń bí. àdúgbò kan bẹ lókè tẹ bá bọ̀ láti Jàǹkórò kẹtọ́dẹ́sàn street yìí kẹtọ́dọ́sàn bisàlẹ̀ kókó yìí. yes sir. ẹ wọ́n pè bẹ̀ ní Aláwù Latif lẹ́sìn tẹ́lẹ̀ ìyá àwọn rẹ́ǹtì ilé síbẹ̀. o rẹ́ǹtì ilé nìkan kó kọ́lé bẹ̀. Ifá ni màá dá. nígbà náà wọ́n sọ síìtì yẹn ní Ifálókun. Ifálókun láì tí ì kọ́lé síbẹ̀ tó yẹ pé kà rẹ́ǹtì ilé ni.
àwọn ará á sì jọ ń gbé pẹ̀lú àwọn míì wọ́n dẹ̀ sọ lórúkọ síìtì yẹn. ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ọwọ́ ayé gbà. ìmọ̀ gbẹ̀bí ìyá ìyá máa gbẹ̀bí yẹn fún pé ìyá bí. ok. a máa ṣàgbo. ok. a máa tọ́jú ọmọdé. a máa tọ́jú àgbàlagbà. so àwọn kan tí ma ṣe nìyẹn. ok. wọ́n fi wá ara lẹ̀ sí bíi ntọ́jú ọba mi ló jẹ́ nígbà tó ní ọmọ mùsùlùmí àtàwọn aládùúgbò ló jólé. jólé. ilẹ̀ tó ń talẹ̀ ilẹ̀ tí wọ́n tà fún mi gan. ok. bàbá tó ní ilẹ̀ gangan tọ́rẹ́ tó talẹ̀ fún ó jílẹ̀ talẹ̀. ẹni tó talẹ̀ fún wọn jílẹ̀ ta ni. bàbá tó nílẹ̀ wá lóun gbọ́dọ̀ bàbá kọ́ ilé láti àyíndó sánmọ̀ wọn gbà àwọn kọ́tíámọ̀ àwọn ẹ̀dà community wa tó lọ tì mọ́lẹ̀ òun náà ni wọ́n dọ̀bálẹ̀ fún bàbá. tí wọ́n jẹ́ aláàjì tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n lọ dọ̀bálẹ̀ fún bàbá tó nílẹ̀. ẹni tó talẹ̀ ẹni bí ń pa bàbá yẹn bàbá tó talẹ̀ fún bàbá. pé bí ń pa òun mọ̀ pé ilẹ̀ tó ń kọ́ òun fẹ́ fowó jẹun ni. àwa ní kí alájò òfìlẹ̀ wọ́n ní kálájò òfìlẹ̀. ẹ sì mọ̀ pé ìyá yìí ń ṣàgbo ọmọ ń ṣe gbogbo oníṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ tún bá àwọn àdúgbò sì tún bá bẹ̀bẹ̀ pé ká má lè kó ládùúgbò gbà náà. mi fi kọ́ ń bàjẹ́ pẹ̀lú kábíyèsí Ọlọ́run. àdúgbò fẹ́ tí ń bẹ ládùúgbò yìí pẹ̀lú ẹnìkan ò ní ọlá àjà pẹ̀lú rẹ ní. àgbọ́yé. bí n bá ń ṣẹ̀ṣẹ̀ ṣe kò sí ní àyè. ìlú wọn ní tí máa lọ yìí ṣe ọdún rẹ̀ kò sí ní àyè. kọ́dà bọ́ wọn àtàwọn community bá ní iṣu lọ́rọ̀ rẹ̀ àsanwó-ọdẹ tí n bá ti pè lọ́kàn yá bí wọ́n lò fún ọ lówó bàbá mi kí ni kí n ṣe fún ọ lówó yóò sì fún un. níbi tí èrè àjọṣepọ̀ yẹn tó dán mọ́rán kò sí gbùngbùn tẹ́lẹ̀. èyí tó wá ní wọ́n invite òun pé wọ́n pè òun pé ní gbòòrò ẹ̀. òun náà mo ní ń béèrè pé. mọ́sálásí mi lọ́kàn. ok bá ń gbé kámẹ́rà yẹn síbẹ̀. mọ́sálásí ni. òun ṣe rìhásà níbí yìí. ok. ọwọ́ abọ́ sásìkò yìí. wọ́n ṣe practice pé ijó tó jọ nílé ọdún. àwọn àfọwọ́ fẹ́ kí wàá lọ. àsìkò tí wọ́n kírun lọ́wọ́ ni wọ́n ń jó tán lùlù ń bì yìí. ládùúgbò wa ń bì yìí ọkàn balẹ̀ la fi ń gbé. wọn ò fẹ́ kí wàhálà fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà tá à ń pè irun tọ́dẹ̀ ń lùlù ń bì. wọ́n wá lọ rìpọ́tì fáwọn kọ̀mẹ́ntì ẹ̀dá. nígbà yẹn kì í sọ̀rọ̀ ọdún tó kọjá yìí bá. kìí ṣe 2025 tó kọjá yìí. ẹni tí ìdá máa ń bá yìí ní yìí nú mọ́ ni. kábíyèsí Elédùmarè. torí inú fídíò táwa wò ìyá ń sọ pé oṣù kọkànlá ọdún tó kọjá yìí. máa gbọ́ wọn wá pè pé kí ló ń ṣe ó lóun ṣe ìyáṣá lásìkò tó ń kírun lọ́wọ́ ọ̀pàlù náà. wọ́n jọ wá lọ́sẹ̀ láàrin wa. bẹ́ẹ̀ni ó dẹ̀ lóun gbọ́. èyí tó wá fi kún pé nìkan sọ pé tọ́ba kó ládùúgbò yìí àjọlẹ̀ rẹ̀ ná. ta ló sọ nígbà wọn sọ pé kí n tó lọ rìpọ́ọ̀tù yẹn. ẹ náà tó ṣé wọn rìpọ́ọ̀tù fún àwọn agbófinró pé ẹgbàá mi o wọn làwọn ò dólé mi o kó wà nù àkọọ́lẹ̀ o. èmi náà bẹ ládùúgbò tí mo jẹ tí ó yẹ kí wọn afẹjọ́ sùn yín. èmi ní táwọn community police one and two community security of Kwara tèmi l'ambassador PCRC police community liaison committee ní Kwara àti Nàìjíríà èmi patron ó sì mọ̀ mí wọ́n tọ̀ wá report ká mọ̀ talento ọ̀hún tó láyà pọ́n sùn lé èèyàn kan ṣé báwa kan lábọ̀ bẹ̀bẹ̀ tó fi délé ẹ̀ dúró. níbi táṣepọ̀ wà láàrin àdúgbò pẹ̀lú ìyá ìdè ọlọmọbìnrin ọlọmọkùnrin ọmọkùnrin rẹ̀ fẹ́ fẹ́yàwó nìbàdàn ṣẹ́gẹ́tì báyìí. àgbọ́yé. àwọn àdúgbò àwọn ìmáàmù yìí náà wọ́n lọ sí bàbá fún. tá lọ ṣe bàbá ọkọ tó tẹ̀lé lọ Ìbàdàn láwọn. ọlọmọbìnrin mùsùlùmí tó fẹ́ mùsùlùmí. ọmọ rẹ̀ obìnrin fẹ́ mùsùlùmí. wọ́n ṣe nìka ẹ̀ kábíyèsí Ọlọ́run. kò sí wàhálà kankan. ṣẹ́gẹ́tì ó sì ń lọ tíráfù ọ̀fọ̀mọ́lẹ̀ sílé ọmọ kan tí ń bẹ nílé. ẹ̀dùn. torí táwa ń gbọ́ ni pé ìgbà tí ìyá tíráfù bí ìgbà kan tilẹ̀kùn mọ́lé kò sẹ́ni kankan nílé. ọ̀fọ̀ ọmọ kan sílé o. ọmọ wà lé. aládùúgbò ló yàgbẹ́ ọmọ wà nílé o. kábíyèsí Elédùmarè. so Ibrahim ọmọ rẹ̀ ń bẹ nílé o. ó tọ́ ọmọdún mélòó. ọmọ bí ẹgbàá ló lé. ó tiẹ̀ ti dà. so ìyẹn ká wà nílé. ó wà nílé o. ẹ wá wo gbogbo léyìí o lẹ́yìn ilé ìyá kọ̀sọ́nà o. ok lẹ́gbẹ̀ẹ́ yìí kọ̀sọ́nà mi. lẹ́gbẹ̀ẹ́ yìí kọ̀sọ́nà wájú kẹ̀kọ́nà wà náà nìyó. bó wo sì wá fílẹ̀tì ilé tó wá jó tó jó látòkè àti nílé ló ti rú. ọmọ yìí wá jáde tán ọ lọ nìkan ṣẹlẹ̀ èyí táwọn rò pé yóò ṣe ní kíkájọ kébò sí ìjọba kẹ gbà wá kánú ìyá kan ládùúgbò ilé rẹ̀ jọ bá ẹ lọ́wọ́. tí ìlú yìí bá wá sọ̀rọ̀ jáde. ìgbà tí mo wá gbọ́ mo wá rí i pé àwọn oníṣẹ̀ṣe ti mí nì lọrin tẹ́lẹ̀ dàtúkú wá gbọ́ àwọn gbọ́ ní báyìí. ó dà. àwọn wò rẹ̀ pa ní ìdí rẹ̀ pọ̀ ti wà pẹ̀lú ìyá yìí tá a fara ni ọ́tọ̀ fara ni wá ládùúgbò.
ọwọ́ sáré yí ìṣẹ̀lẹ̀ mọ́. ní wọ́n ń bà mí lọ́kàn jẹ́ fún. bàbá sílẹ̀ tí nìkan ò ti jórí ni. ilé mi dórí ládùúgbò yìí nísàlẹ̀ kókò yìí. ìparọ́ pẹ́ ẹnìkan lójó. ilé mi dó family house. ìparọ́ pẹ́ nìkan lójó lè mí. méjì lójó ládùúgbò yìí náà lọ́dún. ilé méjì lójó ládùúgbò yàtọ̀ fún tìyá yìí. ẹnìkan ọ̀parọ́ pẹ́ nìkan lójó lé àwọn. ilé ìkọ́lẹ́jà ìlàjó. ẹnìkan ọ̀parọ́ pẹ́ nìkan lójó ilé lé àwọn. ayéfẹ́lẹ́ stúdíò rẹ̀ jóńjó ni. ẹ wá torí ilé tìyá bàjá tó sí bọ́dà mi ṣẹlẹ̀. sílẹ̀ ẹ̀ jóńjó ni. torí tìyá tó ṣẹlẹ̀ èyí ìṣẹ̀ṣẹ̀ wá torí pé ti mínì lórí tẹ́lẹ̀. àwọn afẹ́ gbàbẹ̀. ilé ẹ̀ wá bà mí lọ́kàn jẹ́ fún ìyá náà púpọ̀. ó bà mí lọ́kàn jẹ́ gan. ìyá ìyá ní wàhálà pẹ̀lú àjà pẹ̀lú ẹ̀rí kò pé kí kò ní wàhálà nílà. kò ṣe ṣẹṣẹ kankan ní yàrá ìrìlá yé ìtọ́jú ọmọ ìgbẹ̀bí ìṣàgbọ́mọ ìṣáájú fáwọn èèyàn bí ọba ṣiṣẹ́ ṣe alóhùn lórí ọdún ilé ọdún ní ti máa lọ lè ṣe. agbọ́yé sa ẹsẹ̀ bàbá wa. níbi tí rẹ pọ̀ wà ní kí ni kan bá mi ló jábọ̀ yẹn sí wọn kan sáà ń ṣe yíyàsọ́ ní yàsọ́ sí. yàsọ́ sí. káàjọ gbà pé nǹkan tó ń bá yàyọ̀ jọba. ó jọba wa ni ká wá wá ọ̀nà àbáyọ. ládùúgbò tá a wà yìí atẹ́gùn ti gbélé ẹnìkan ọlọ́ọ̀lá àmọ́lẹ̀bùnmi ó tún wá wó ilé òun kọ̀pìlìtì. ilé ẹni tó gbé òun sẹ́ atẹ́gùn yẹn tó wó lé ó tún wá wó lẹ́yìn ìgbà tó gbẹ́ pàánù ẹ̀ tán. ṣe bọ́lọ̀ bá a kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tẹ́yìn kọ̀mílítì ṣùgbà rẹ̀. akéésì ìjọba wọn sànù wọn bá a kọ́. ẹ̀sìn inú mi dùn fún ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu bàbá wa Sànúṣẹ́hù torí pé bíbélì sọ kínní kan àti àlùkùránì kéèyàn mọ wádìí nǹkan dájúdájú gbogbo ẹ̀dẹ̀ wa social media àtẹ̀kà ń gbọ́ ọ̀rọ̀ òkèrè tẹ́ ń kọ̀ dáwọn lórí. àfa kan bẹ táwọn náà ṣe ọlọ́run báyìí. ẹ bọ́ sórí sámìlẹ̀ ẹ ń já àkófà ṣèkó bẹ̀nàbà ẹ̀ ń fata bàyíyá mi. tẹ́ ẹ bá gbọ́ kéré kan tó bá ṣẹlẹ̀ àbá gbé kan kàá báyìí ẹ wádìí dáadáa. ẹ dín kẹ bá wa sọ̀rọ̀ wọn lọ báyìí àfa àti ẹ̀sùn ilé náà ẹ̀ sófò. tá a bá sun ilé náà lóko tí mùsùlùmí bá sun ilé náà lóko. tí mùsùlùmí bá sun ilé náà tó bá wà fàlà sun ilé náà lóko. àmọ́ tí ọba rí bẹ́ẹ̀ wọ́n lẹ́jọ́ jẹ níwájú Ọlọ́run. gbogbo ẹni tó kúrọ́ máa sùn mẹ́ta wà fa tí ò rí bẹ́ẹ̀ ẹlẹ́jọ́ tẹ́ jù wá. tó ẹni tí ò bá ti wádìí ọ̀rọ̀ dájúdájú kó tó máa fẹnu sí i ó ti sẹ́ lọ́hùn ọ̀rẹ́dì torí pé Ọlọ́run fara mọ́ kó gbọ́ ìṣẹ̀lẹ̀ kan pé ó ṣẹlẹ̀ kó wá má débẹ̀ lọ béèrè olómùkà wa ó wá láàárọ̀ yìí láti wá béèrè adé tí ń pe nọ́mbà yá bá a ti ń pe nọ́mbà wọn ni wọ́n ń gbé wọn sọ̀rọ̀ a ti pè wọ́n bí fóònù méjì mo ti fi pè wọ́n wọ́n kàn ń gbé ní wọn sọ̀rọ̀ láti ẹ̀gbọ́n méjì náà ní ẹnu wọn. ọ̀rọ̀ ti wà ní kóòtù ó ti wà ní ọ̀dọ̀ àwọn agbófinró ti dé kóòtù ibi tí Ọlọ́run bá ní kí ìjọba sọ. evidence tí wọ́n bá wa kó lọ kóòtù pé mùsùlùmí ló jólé. àmọ́ gbogbo ẹni tí ó sọ̀rọ̀ lórí social media lórí ọ̀rọ̀ àtàwọn tó ti sọ àwọn àtúwárí AI táwọn kan tún wá gbé jáde. wọ́n tún ṣe AI kán lọ gbé iná lọ́ba àlọ́ lọ́wọ́ àti gómìnà. ewì ń bọ̀ mbẹ́ èmi ò kéwì torí akéwì lèmi náà. wọ́n gbé iná lọ́ba àlọ́ lọ́wọ́ àti gómìnà. gómìnà wa gan mọ̀ mí torí second time wọn tán wọlé àjọ kéwì mo kéwì fún wọn kò sá kéwì òun Kwara yìí. so ìwọ ọmọ bàbá ló mọ̀ ní mí ọmọ Kwara ní mí so àwa ò sì nígbà lẹ́yìn ló mọ̀ Ìlọrin ló tún kù ní second home mi tí mo ti wà tipẹ́tipẹ́ tá àti yẹn tá àti mu bó lè ta kílù téèyàn ń gbé tó ti ń rí tọ́lọ́kọ́bọ̀ kó bàjẹ́ kórúkọ rẹ̀ ó bàjẹ́ so tí àwọ̀ bá tiẹ̀ wá wà àwọ̀ bá ṣe parí ẹ̀ náà nìkan kó máa bà lórúkọ jẹ́ tí o tún wá sáwọ̀ gbogbo àlàyé tẹ̀sí kalẹ̀ àwọ̀ dà níbẹ̀ so ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ó ń gbọ́ òkèrè tó ń gbọ́ òkèrè tó ń ba nǹkan jẹ́ ẹja ṣọ́ra o ẹja bẹ̀rù náà já nàmọ̀ o ẹja bẹ̀rù náà ọ̀run àkáàdì ká máa wádìí nǹkan dájúdájú ó ṣe pàtàkì so Ọlọ́run ò ní bà lọ́rin jẹ́ Ọlọ́run ò ní bà yẹn nìkan wá jẹ́ Ọlọ́run bà lọ́rin nìkan náà wà jẹ́ agbára Ọlọ́run so Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé gan bàbá ìpẹ́ fún wa àdúpẹ́ gan ni ṣé ẹ ṣe ń gbẹ́sàn. àyẹ̀ ṣe á pọ̀ aláàtì ọjà gan láti táyà yẹn sáré tẹ̀lé mọ́tò bọ̀ wá sẹ́yìn àyẹ̀ ṣe á pọ̀ aláàtì ọjà gan láti táyà yẹn sáré tẹ̀lé mọ́tò bọ̀ wá sẹ́yìn. àyẹ̀ ṣe á pọ̀ aláàtì ọjà gan láti táyà yẹn sáré tẹ̀lé mọ́tò bọ̀ wá sẹ́yìn. àyẹ̀ ṣe á pọ̀ aláàtì ọjà gan láti táyà yẹn sáré tẹ̀lé mọ́tò bọ̀ wá sẹ́yìn.